nígbà tí mò ń sọ̀rọ̀ ìkànnú àwọn ọmọ wa ó wá sọ̀rọ̀ kan ọ̀rọ̀ náà lágbára púpọ̀ òwe àwọn àgbàlagbà wà á já ìwé lọ́tọ̀ wọ́n já òwe lọ́tọ̀ wọ́n fi hàn. nígbà tí mò ń sọ̀rọ̀ lọ mò ń sọ yí pé kí àfọkànbalẹ̀ àárí ẹ̀tọ́ wa gbà ìkànnú ọmọ wa sọ pé bí Bọ́lá Tinubu ṣe wí ijọ́ kìíní náà kọ́ ohun tí ò rí bẹ́ẹ̀ ọmọ tó sọ kó padà sẹ́nu ẹ̀ kò tọ́ sí kankan nú ọmọ ọlọ́mọ ọba láti sọ irú ọ̀rọ̀ burúkú báyìí tó o bá tiẹ̀ ń ṣe òṣèlú ẹni tí ò bá ṣe ti Bọ́lá Tinubu nínú ọlọ́mọ ọba ọmọ àlè ni. lẹ́ẹ̀kan sí ẹni tó bá lóò ṣe ti Bọ́lá Ahmed Tinubu pírẹsidẹ́ǹtì Nàìjíríà nínú ọlọ́mọ ọba àbí nínú ọmọ Àràgbìjì ìbẹ̀ ńlẹ̀ ni o ìbẹ̀ níta ni o ọmọ àlè ni. mo wá tó tẹnu mọ́ èyíkéyìí nínú ọlọ́mọ ọba abọ́mọ Àràgbìjì ń gbélé ni tàbí ń gbé ta ló bá lóò ṣe ti Bọ́lá Ahmed Tinubu ọmọ àlè ni. àṣẹ wa Ìràgbìjì ò ṣẹ wa ní àwọn àsìkò kan tá a bá kọ ìwé ránṣẹ́ láti Òkè Ọya tàbí ilé Ìgbò tàbí kìíní débì.